never give up. àbí. So kò sí nǹkan tá a fẹ́ sọ fún wọn ju pé àwọn tó ń wò wá nílé lóko lẹ́yìn òdì especially àwọn brother wa sister wa tó ń ṣe abiyamọ. So ẹ èdè bá Arabic aláàjì lẹ láti ní wọ káwọn 200k ká tó dúró àdẹ́pẹ́ sọ ọ̀la Monday o. mi ò jí èdè Arabic lẹ ní káwọn ọmọ yín máa lọ study. ojú ọba mi ni kò sí bójú ojú mi So mọ́ o. bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ wò òṣìlú tó ti ń ṣe ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí Àkàrà Ògún ṣe sọ lẹ́yìn Saudi àti Dubai there's no any other country tó ti ń ṣe Islam yẹn and Islam máa ń sọ ìlú èèyàn di ìlú aṣálẹ̀ ni tẹ́ bá wo gbogbo àwọn Romania yẹn ìlú wọn ti di aṣálẹ̀ torí ogun tó ń jà anywhere tó bá ti ń ju egbògi olóró sí gbogbo everywhere ó máa máa bà resources tìlú yẹn jẹ́ ni ó máa bà nǹkan jẹ́ koríko ò ní gbérí mọ́ so tabadẹ́fà gba mùsùlùmí ẹ wo North Nigeria so ogun bà gbogbo nǹkan yẹn tẹ́ bá lọ ibi táwọn Boko Haram yẹn gan wà ìlú yẹn ti di aṣálẹ̀ wọ́n ti bà nǹkan jẹ́ so tá bá lọ fààyè gba Islam nílẹ̀ Yorùbá tí wàhálà bá ń ṣẹlẹ̀ gbogbo ohun ní wa bílẹ̀ wa sì jẹ́lẹ̀ ọlọ́ra ó máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ so nídìí ẹ̀yẹ ẹ jí ká wá nǹkan míì ṣe Islam ò kí ń ṣe ọ̀nà tó máa ń mú oríire báyàn so ẹ má káwọn ọmọ yín lọ sílé kéwú mọ́ kò sí nǹkan kan tí mọ́ Arabic fẹ́ over wọn gbogbo àwọn tẹ́ lọ fowó yín tẹ́ fẹ́ àwọn ìyá àwọn bàbá fowó ọ̀nà lọ lé kéwú àwọn náà wọ́n wá ìbà ẹ̀tọ́ wí kóbokòbo bí ẹni tó ẹ pé bí pé kan ń ṣe ọpọlọ wọn so ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe kò sí nǹkan tó òyìnbó lè ṣe táwa dúdú ni ó lè ṣe tá a bá wá ìmọ̀ nípa ẹ̀ ẹ jí ká improve nínú ayé àwọn ọmọ tá à ń bí ìyá àgbàdúrà káwọn náà máa ṣẹrú kiri àgbáyé mọ́ káwọn ní òjé èèyàn kan ní tẹ̀síwájú ká ṣe nǹkan kalẹ̀ fáwọn àrọmọdọ́mọ wa so and one last thing mo fẹ́ ṣe fún gbogbo ẹ̀yin ẹrú tẹ̀ ń gbọ́ wa gbogbo àwọn àfáà yín látòrí Mídínì Bello tó fi dé gbogbo àfáà ilẹ̀ Yorùbá ipò ẹlẹ́gẹ́lẹ́ wa o nǹkan tó dẹ̀ máa járáǹkì ní pátápátá ni pé bóyá kẹ́ lọ jíyàn gbé bẹ́ẹ̀ ṣe jíta lọ́hùn gbé lọ́jọ́ sí àbí kẹ́ pààyàn nítorí ẹ̀sìn yín ẹ máa rí bí gbogbo àwọn èèyàn máa ti ya kúrò nínú ẹ̀sìn yín àwọn ìyá àwọn ọmọ wọn máa mú àwọn ọmọ wọn kúrò nílé kéwú torí ẹ̀sìn yẹn ẹ̀sìn apààyàn ni ms ka Quran kan lẹ́ẹ̀kan àbẹ́yẹ àdìsí ni bí tó àwọn ọmọ mọ́dún tó ti lọ jíyàn gbé tó ń sokùn mọ́ lọ́wọ́ àti ẹsẹ̀ wọ́n á fà wọ́n ja ènìyàn méjì ẹ wo gbogbo ìwà burúkú tí Muhammadu hù kó máa pààyàn nípa ìpa oró kán sóyàn lókùn kẹ́nìkan fàyàn níwájú kẹ́nìkan kán dẹ̀ fa ènìyàn títí ẹnìyẹn fi já ẹ máa wo orúkú tó pààyàn dérí pé wọ́n fẹ́ lọ kógun jà wọ́n wọ́n fẹ́ lọ gba ohun ní wọn Islam ò kì í ṣe ẹ̀sìn àwa wọn bí àwa síbẹ̀ ni àti kékeré wọn ti bí tán bí àwa sí táwọn bàbá ti wá ṣe nìyẹn àti kékeré dẹ̀ ti yé àwa pé ibi kíní yìí kò bẹ̀nẹ́fì kíni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ò sí ní Quran ò mú technique wa bẹ́ẹ̀ ti lè ṣe play bẹ́ẹ̀ ti lè ṣe mọ́tò bẹ́ẹ̀ ti lè ṣe ọ̀kadà bẹ́ẹ̀ ti lè ṣe nǹkan tó lè wúlò fàgbáyé Islam ò mú wá fún wa Islam ní ká máa sin Allah Allah wà ní ewúrẹ́ ní àbágùntàn so kò sí nǹkan tí Islam fẹ́ ó fà wá wọ́n sọ pé àlùjànnà àwọn bàbá wa tó ń ṣe Islam tán ti kú appearance wo la rí pé lóòótọ́ àlùjànnà wọn wà o ṣínà ti tàn láti inú sàárè wọn ni àbí kí ló ṣẹlẹ̀ Allah àti Muhammadu àti Jibril wọ́n wá plan fún yín láti máa fi owó tẹ̀yìn build orílẹ̀-èdè wọn ẹ rí pé ẹrú ayérayé ní Islam kò yín. plan fún yín láti máa fi owó tẹ̀yìn build orílẹ̀-èdè. Islam ẹrú ayérayé náà ló kó yín bó ṣe wà yẹn òun ló ní kẹ́ máa kírun Allah ló ní kẹ́ máa kírun fóun ó tún ní kẹ́ kó owó títí yín wá kẹ́ kó wá sílùú òun káyé tí yín bá lè bàjẹ́ káyé tòun lè dáa so àwọn máa sọ sí wọn náà ni o ẹni tó bá máa gbọ́ ni ẹni tó dẹ̀ ní gbọ́ kò ní gbọ́ ni but àwa believe pé by the time tí ìran Yorùbá máa fi wake up lóko ẹrú Islam àti Kristẹni tó ń ṣe yẹn ẹ̀rù máa bà gbogbo àwọn ẹrú àti àwọn àgùntàn wọn rò pé àwọn ṣẹ ni ẹ̀ẹ́dẹ̀ṣẹ̀ ẹ̀sìn tá à ń ṣe tí ò mú develop kankan bá wa kí ni ìwúlò ẹ̀ àwọn arábù yìí wọn ò fẹ́ wa èèyàn tí ò fẹ́ yín láyé báwo ló ti fẹ́ yín lọ́run gbogbo àwọn ọmọ ẹrú tó ń dìfẹ́ǹdì Allah bíbá yìí kò sí ètò lè ra one plot sí Saudi kò sí ètò wọn lè fún ní passport to Saudi àbí ìwé ìgbélú kò sí ètò ìyàwó ẹ̀ lè bímọ síbẹ̀ tó wá fún ọmọ ẹ̀ níwèé ìgbélú níbẹ̀
ẹrú náà ni ẹrú ṣe máa jẹ́ títí láéláé. So ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o, ẹ̀yin brọ́dà wa tẹ́ ń ṣàbíamọ, ẹ̀yin sísítà wa, ẹ train àwọn ọmọ yẹn, tọ́jú wọn, ẹ fọjọ́ iwájú tó dáa, ẹ fi mọ̀ wọ́n bọ́n ṣe máa jẹ́yàn nílé ayé, bọ́n ṣe máa làlùyọ, ẹ̀jí kan mọ̀, ẹ lọ ká àwọn ọmọ yín síbi nǹkan tó dáa, iṣẹ́ gidi wà ní new technique, ó ti ń jáde new system, ẹ lọ tẹ́jú káwọn ọmọ yín mọ ìmọ̀ nípa kọ̀ǹpútà, nípa new system, kan lè jẹ́yàn. tó yẹ pé níwẹ̀ tó bá lọ nídìí owó ọ̀dùn gan, wọ́n á dé lu yẹn gan, wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pẹ̀lú mọ̀tọ́ ni. ibi náà ti lè fi ìmọ̀ Quran ṣiṣẹ́, iṣẹ́ wo lẹ fẹ́ fi ṣe? ẹ̀kọ́ ń kéde Arabic sórí. èmi mo kàn máa appreciate yín pé ẹ waste time yín láti fi study èdè elédè, ẹ̀ ń tu, ẹ̀ ń kà, ẹ̀ ń kọ́, so ẹ gbìyànjú, bẹ́ẹ̀ kí lẹ fẹ́ fi ṣe? ẹ̀yin náà bira yín léèrè, yàtọ̀ sí ẹjọ́ wèrè tẹ́ fi ń rò kiri. wọ́n á pè yín síbi ìkómọ, ẹ máa lọ ka ìtàn lé ọmọ tuntun lórí, ibi tí Muhammadu ti fẹ́ bá ìsásùn, ibi tó ti ní táwọn èèyàn bá ti wá kírun tó bá ti jẹun tó kàn máa lọ lé wọn, ẹ máa kà sáwọn èèyàn lórí. àwọn wèrè ẹgbẹ́ náà máa ṣe ámì yàrá o pẹ̀lú ìtàn wèrè tó ń kà sáwọn ọmọ tuntun yín lórí. ọmọ bá dàgbà wọn máa ṣe wọ́n ràn láì mọ̀ pé ìtàn òsì náà ti kàlẹ́ lórí ni. ẹja mọ nǹkan tá à ń ṣe o. àfáà tí bá fẹ́ pè kó wá ṣàdúrà fún yín gan, tí ò bá ti lè ka Kùránì ní Yorùbá, ẹ fòkò lé, ẹ ju wèrè lóko kọ́ lọ wáṣẹ́, ẹ rojọ́ kiri gbogbo ilẹ̀ Yorùbá. ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù wá bí iyepẹ̀, ẹ yí kí n sọ yìí kí n dánú lé.